And the person has snatched it from you. Fire méje. One Olúwa seven báyìí ni Olúwa wí. God says the Lord. Inú ìdè tí ayé fi ọ́ sí. In the bondage that the world has kept you. Àbí kan fire méje ni o. One amen. Wà á dẹ̀ tó sọ ẹ̀jẹ̀ tó wà lẹ́jẹ̀ lọ ni o. Ìwọ tó rọrùn. Mo tẹ̀lé ìdí màmá yìí. Ó ti ń ká ìlú ẹ̀ sókè pé ẹ̀ gbà lẹ́nìí. Òun kúrú lóòótọ́ bọ̀ tó wọ́n agájẹ́ni tó ga lọ. Ó káde màmá má wọ̀rí. Amen kan. Fire méje. Oníkó ṣe. Báyìí ni Olúwa wí. God says the Lord. Ọjọ́ kó lóòótọ́ ni wọ́n lọ́rùn pé primates. If truly God Babatunde, Elijah, Ayọ̀délé, tó fún ní ìpè ìrìn. Kí ilẹ̀ òní tó mọ́ ni mo sọ. Before the day breaks. Mo challenge ìpè tá a pè é. I challenge his calling. Mo mọ̀ pé ìpè rẹ̀ dájú. I know his calling. Mo challenge ẹ̀. I challenge it. Kí ilẹ̀ òní tó mọ́. Before the day breaks. Inú àlá ikú tó fi ọ́ sí. In the death. Inú àlá ìṣubú tó fi ọ́ sí. Lórúkọ Jésù, Ọlọ́run fire. Amen. Fire. Ẹjọ́ ta ló ga jù láàrin yín? Who is the tallest? No. Hello. Ọlọ́run rìn láàrin wa lọ́wọ́lọ́wọ́. God is in our midst. Torí mo rí àrá yẹn tó sàn. Because I can see the thunder strike. Wà á tó ṣe lẹ́ẹ̀kan sí. You are going to do it once again. Mo tó pe ìpè rẹ̀ lẹ́jọ́. I'm challenging his call again. Ìpè Babatunde. The call of Babatunde. Elijah Ayọ̀délé. Ẹni tí Ọlọ́run fi ń rí. That God Evangelical Spiritual Church rán níṣẹ́. gave the calling of Henry. Tó wá jẹ́ pé lóòótọ́ ló pe ọmọkùnrin yìí. If truly you call this man. Tí gbogbo wa dẹ̀ péjọ síbí. And we are all gathered here. Nítorí ìpè rẹ̀. Because of his calling. Tó bá ìpè lóòótọ́ ló pé. If it's so Mi sure you ìyá pé call rẹ̀ pọ̀ him. mọ́ anybody. I'm not mixing the call Mo with dá ìpè another rẹ̀ dá pé mo dá dúró. His Tó bá ìpè anointing lóòótọ́ ló alone. pé. If truly you have anointed Àwọn him. èèyàn tó bá ṣe àmì kan àti fáyà méje yìí. These people that will say one amen. Kí wọ́n tún dé iná láàárọ̀ yìí. Before they get back to their house. Olúwa fi ara rẹ̀. Amen. Fire. Ìyanu ṣẹlẹ̀. Ìyanu ṣẹlẹ̀. Mo sọ ní ẹlẹ́ẹ̀kẹta. The third time. Tó wá gbé lóòótọ́. If truly. Tó bá jẹ́ pé lóòótọ́. If truly. Ló pe Babatunde. You called Babatunde. Elijah. Ọmọ Ayọ̀délé. Son of Ayọ̀délé. Tó wá gbé lóòótọ́ ló pè é. If truly you called him. Tí ọmọkùnrin yóò dẹ̀ mú nǹkan míì mọ́ ẹ. And this man added no other thing to you. Tí ò wà nínú ẹgbẹ́ awo kan. And he is never a member of any cult, a secret cult. How? Elisha sọ wípé níbo ni Ọlọ́run Elijah wà. Elisha said, where is the God of Elijah? Èmi náà bẹ̀rẹ̀ lọ́nà yìí. I asked this morning. Níbo ni Ọlọ́run Elijah Ayọ̀délé wà. Where is the God of Elijah Ayọ̀délé? Ìwọ bá lọ́lọ́run wá. Tójú gbogbo òrìṣà lọ. Lórí ni wọ́n yóò fi hàn. Lójú táwọn tọgbẹ̀rì. Ìwọ bá lọ́lọ́run wá. Tójú gbogbo òrìṣà lọ. Lórí ni wọ́n yóò fi hàn. Lójú táwọn tọgbẹ̀rì. Sọ bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta kí n gbọ́ o. Ìwọ bá lọ́lọ́run wá. Tójú gbogbo òrìṣà lọ. Tójú gbogbo òrìṣà lọ. Lórí ni wọ́n yóò fi hàn. Lórí ni wọ́n yóò fi hàn. Lójú táwọn tọgbẹ̀rì. Lójú táwọn tọgbẹ̀rì. Tọ́wọ́ jẹ́ pé lóòótọ́ ló pé. If truly you have anointed him. Tí ìpè náà dẹ̀ dájú. And the call is so sure. Yes, testimony is still wà. Truly there are testimonies. Ọ̀wọ́n náà lọ sọ́nù ìwé Isaiah. But you said in the book of Ó ní Isaiah ẹ dán mi wò. that try me. Mo pè ọ́. I call on you. Tí wọ́n pé lóòótọ́ ló pe ọmọ yìí. If truly you have called your son.
tí kò ṣe iṣẹ́ mi pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yìí. And he had no other work with your pé lóòótọ́ ló pe Ayọ̀. If truly you called pé Ayo. lóòótọ́ ló pe Babátúndé. If truly you called Babatunde. Elijah Ayọ̀délé. Elijah Ayodele. tó ní kó máa tẹ̀lé ẹ. That he should follow you. ó tún wọṣọ àdúrà ó ní kò gbọdọ̀ fi ẹsẹ̀ kanlẹ̀. You ó ní kò gbọdọ̀ wọ bàtà. and you say you should not wear slippers. ó dẹ̀ ṣe. And he's doing it. kí ilé òní tó mọ́. Before the day break. kí òrùn òní tó yọ. Before the sun sets. ẹ bá lè ṣe àmì kan. Whoever can say one amen. àti fáyà méje. And 7 fire. mo sọ̀rọ̀ ní àṣẹ. I speak with authority. Bíbélì wípé tàṣẹ tàṣẹ. The Bible says with authority. Ẹsẹ̀ ní ẹsẹ̀. Mo sọ ní wákàtí yìí. At this moment. Kí òòrùn déètì òní tó yọ. Before the sun rise today. Gbogbo ọkàn tó ṣe àmì tó dẹ̀ fò sókè lẹ́ẹ̀méje. Every soul saying amen and jumping up. Ọlọ́run Ayọ̀délé yìí. God of this Ayọ̀délé. Ó yẹ fi ọlọ́lẹ̀. Amen. Fire, 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 fire. You don't get alert o. Torí iṣẹ́ ti ṣe. Oh yes. Hello. I Kí mo lọ ṣe? Sori mo fẹ́ kó o jó skẹlẹ́jọ́. want you to dance. Àgbẹ̀lẹ̀ ṣe ń jó. Askọ́. Skẹlẹ́jọ́. You don't get alert o. God do it. You don't get alert. God do it. You don't get motor. God do it. You don't pass exam. God do it. You don't get your wife. God do it. You don't get pikin. God do it. You don't get alert. God do it. Everything I do, na God do it. No, na God do it. No, na God do it. No. Everything I do, na God do it. No, na God do it. No, na God do it. No. You don't get alert. God do it. God do it. Ṣé ẹ̀ máa jọ́? Ebi ló wò. God do it. Okay. You don't get money o. God do it. Àbọ̀ olówó. You don't get money. God do it. You don't get alert o. God do it. Tí bá sọ ní ẹ má bá sọ. You don't get alert. God do it. You don't get account. God do it. Okay. You don't get money. God do it. Are you sure? You don't get money. God do it. You don't get victory. God do it. Oh my God! Oh my God! Hello. Mo bí ìyá ẹ̀ṣẹ̀ jó, ẹyin títí kẹ̀kẹ́ ẹ̀ mọ́ jó, ọ̀kadì. You don't get alert. God do it. I can see you. Yeah. Astrology. You don't get motor. God do it. You don't get a house. God do it. You don't get promotion. God do it. You don't get pikin. God do it. Everything I do, na God do it. Na God do it. Na God do it. Everything I do, na God do it. Na God do it. Na God do it. Hello. Bóyá olùkọ́ bọ̀ ń ṣeré ni. Mo ní kí òòrùn tó yọ. I say before the sun. Kí ni mo wí? I know what I'm saying. Mo mọ ohun tí mò ń sọ. Mo mọ tí mo sọ o. I know what I'm saying. Kí òòrùn tó yọ. Before the sun rise. Ọlọ́run Èlíjà yẹn. God of that Elijah. You don't get alert o. God do it. You don't get money. God do it. You don't get pikin. God do it. You don't get a house. God do it. You don't pass exam. God do it. Mo bá ṣe jọ. You don't get alert o. God do it. Ẹyin tẹ̀ wà lẹ́yìn ọ̀gá. Ṣé gọ̀dọ̀ win? Lọ́wọ́ ìsókè. You don't get alert o. God do it. You don't get a house. God do it. You don't get pikin. God do it. Everything I do, na God do it. Na God do it.
God will win. Anything o, anything na God will win. Na God will win. Na God will win. Anything o, na God will win. Na God will win. Na God will win. anything o. Anything na God will win. Na God will win. Na God will win. You don get pikin. God will win. Hello. Ìwọ tó bá ti di ìdánmọ́ ń sìn. Má sọ òtórí tó bá sọ ń sìn àṣẹ ni o. Ìwọ tó ń wọ ọmọ mo fẹ́ kó o sọ̀rọ̀. Ìwọ tó bá ti ní ìdánmọ́ báyìí. Torí tó bá ṣe family planning yóò break. Even if you do family planning, it won't work. You don get pikin. God will win. Fọlákìjẹ ẹ wà wẹ́wọ́ ní ìbọn tó dá tó yọ. Ìdájọ́ pikin. God will win. Amen. Ẹ bá wa ọmọ máa yìí. Ẹ bẹ̀ kí family planning yìí kó break. Wọ́n yà á kó wọ́n tó ilé ti kú. Okay. Ìwọ tó bá ní ìdòwò lélẹ̀, you don get money. Kí ló dé? Ṣé gbogbo yìí mo bá wí ni? Ẹ̀yin boss! Ẹjọ́ ta ló ní ìdòwò jù? Ẹ̀yin boss tó bá lè sọ̀rọ̀. You don get money. You don get money. Ó káre. Ẹ bọ̀ wọ́jọ́ ìbátan mọ̀ ní o. Ìbátan mọ̀ ní. Okay, ẹni tí bá dúró pọ̀ ní Anything that counts. Torí mo sọ pẹ̀lú ìgboyà. Because I'm saying it with boldness. Mo mọ ìpè tá a fi pè é. I know he's calling. Wà á tún kọrin ẹ lẹ́ẹ̀kan sí. We are going to sing the song again. Wọ́n wá ní anything I touch. Aṣọ gbogbo ohun tí mo bá ti fọwọ́ kàn. Anything I touch na God do me. So tó bá dẹ̀ dé délé. And once you get Lọ́ máa home, fọwọ́ kan gbogbo ògiri ilé ẹ. go and be touching the wall of your house. You don get money. You don get money o. You don get promotion. You don get a wife. Anything o. Anything o go sọ̀rọ̀ mi. Anything o. Anything o. Ìwé Psalm 62 sọ fún èmi verse 11. Psalm 62 verse 11. Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Listen and listen well. Gbọ́ kí o gbọ́ dáadáa. Lórí orin tó rọra kọ yìí. On that song you don't Bọ́n tí Ọlọ́run sọ nínú Psalm 62. hear what God said in the book of Psalm 62. Ó ní Ọlọ́run ti sọ̀rọ̀ That lẹ́ẹ̀kan. God has spoken once. Sọ̀rọ̀. Ní èkejì ni mo gbọ́ èyí pé. Mo gbọ́dọ̀ ṣe kọrin yẹn pé. Ti Ọlọ́run ni agbára. Ìdájọ́ mọ̀ mí o. Ìdájọ́ mọ̀ mí o. Ìdájọ́ promotion. Ìdájọ́ promotion. Ẹni tí o. Ẹni tí o. Mama, ó máa ṣe kíní kan lóru yìí. You do one thing now. Èyí tá a máa fi pe bàbá wa tó máa gbàdúrà lé lórí. That we now invite our father to pray on it. Ìpè rẹ̀ ni mo lò lọ́wọ́lọ́wọ́. I'm using his calling at the moment. Mo lè dá tèmi pọ̀ mọ́, mo dà á mọ̀, yes. I had my own together with his Àti calling àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà and níbí. other true men of God here. Ìránṣẹ́ Ọlọ́run gidi ni o. True men of God. Bẹ́ẹ̀ ṣe wo mi lọ́rẹ̀ wòlíì. As you're looking at me, I don't have a prophet as a friend. Ẹnìkan tí mo ní lọ́rẹ̀ rè. And that's the only friend I have. Mo dẹ̀ yẹ pé ẹ wo ni.
And it's because I've checked his own calling too. Mo rí pé ìpè rẹ̀ I can see that his calling mímọ́ ni. is pure. Ilé ẹnìkan mo ń wọ̀. Ilé ẹnìkan mo ti lè jẹun. It's only his house that I can enter and eat. Olùjọ́ tó bá ti bá wọn jẹ. Because the day you wine and dine, Ọjọ́ tí ẹ̀san ìbádé wàá jìyà ẹ̀. and when the repercussion comes, you are going to suffer it together. Èyí tó ṣe lóru yìí. The one you have done this night, Kó o tó délé. before you get home. Tí ò bá rí bẹ́ẹ̀ pè mí kó sọ pé you are a fake pastor. If it did not happen, you should call me and tell me I am Kí real. ni mo wí? Pè mí, màá fọ́ nọ́mbà mi. Tí ò bá ṣẹlẹ̀ pè mí tó ò bá rí kí lóòrìn tó ṣú. If it didn't happen, call me before Pè mí pé the day Taiwo, you are out. fake. That Taiwo, you are fake. Oh, kì í ṣe òtítọ́. Ọmọ bàbá wo ni? Fake ni ẹ́. Ọ̀tẹ̀ mi sọ̀rọ̀. But I speak. Rome tí mo ṣì dé níjẹta yìí. Rome that I went to 3 days ago. Mo máa kọ́ wá síbẹ̀ fún Sunday church nínú ìṣòro lẹ́nìí. A woman was there. She came there too. Kò lè rìn. She could not walk. Bọ̀bú nítorí mi. Àwọn bàbá wò ní. But she saw me. Àwọn gbọ́dọ̀ yí lórí rédíò. She greeted me. That we enjoy you on radio. Bátúndé ojú tó fi wò mí nìyẹn. She just looked at me as a radio man. Ìṣòro dẹ̀ wà láyé ẹ̀. And she had problem in her life. Gbogbo bí tá à ń lọ kò lè lọ. Everywhere we went to, she could not follow us. Ó ní màmá Ṣàgámù ló ti wá. Màmá Ṣàgámù. I called her Mama Shagamu. Ṣé ẹ fẹ́ lè rìn ṣá? Do you think you can walk? Mo mọ̀ Jésù àṣẹ. She said, oh, I know Jesus will do it. Ẹ gbàgbọ́ sá. I said, do you believe? Torí ẹ̀ náà mo ṣe wá. She said, oh, that's why I came. Mo ní kí lẹ mọ̀ mí sí náà. I said, what do you know me as? Ó ní ṣe bẹ́ẹ̀ ni a máa ń gbúrò nu rédíò tẹ máa ka kókó nú ìwé ìròyìn. She said, you're the one we normally hear on radio that cast news. Mo ní mọ́mì wòlíì ni mí. I said, Mommy, I am a prophet. Ẹ dìde. Rise from the sick. Kí ni mo wí? Ó ní kí lẹ wí sà. Mo ní ó bá di sà. Mo ní She ẹ said, what did you dìde. say? I said, rise from Mo your fà á lọ́wọ́ wheel. dìde. Okay. I assisted her to rise. Àwọn èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ She mi. cried. People were with me. Wọ́n ní ẹ̀jẹ̀ fi sílẹ̀ ìnira They ikọ̀. said, why not But leave mama her? dìde. The pain is much. I said, woman, stand up. Ọ̀rọ̀ ọjọ́ Monday mo ń sọ yìí o. I'm telling you what happened on Monday. Má fojú ọmọ bàbá wòlíì wò mí. Do not look at me as the Omo Baba Woli you hear on radio. Mo ń lò pé Elijah lọ́wọ́lọ́wọ́. I'm using the call of at the moment. Obìnrin yẹn dìde. The woman rose. Mo lè pè fún yín ní bínsìn. I can call her on phone now Kó máa sọ̀rọ̀ lórí fóònù. and speak to her on phone. Kó ń ṣe ìwọ́n tó bá ti mú ọkàn mi mọ̀ Jésù láyé ẹ bàjẹ́. The day you Ìmọ̀ had tí that àwọn wèrè conversation wòlíì with mi ń wá Jesus, when your life kiri. is Ìmọ̀ dim. tí wèrè wọn ń wá kiri. I don't know what other prophets are looking for. Kí ni Jésù ò lè ṣe? What can Jesus not do? Bí wọn náà ṣe wà yìí, As you have, àṣẹ wà lẹ́nu ẹ. you have authority in your Kò mouth. jẹ́ kí ọkàn rẹ kó papọ̀ má ṣẹnu ẹni. Just let your mind key together with the authority. Ọ̀tọ̀. And that's all. Wàá ṣe kíní kan sìn. You do one thing now. Màá fún ẹ ní ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì. I will give you 1 to 2 minutes. Wàá pariwo orúkọ Jésù sókè dáadáa. You shout the name of Jesus aloud. Kí ló ìṣẹ̀lẹ̀ ayọ̀ wo ló fẹ́ kó ṣẹlẹ̀? What miraculous event do you want to happen Kí òun èní tó là. before the sun comes out today? Hello. I, Àbí mo dàbí bàbá Sùwé? or do I look like a Ṣé àbá Sùwé ni mí? Am I a comedian? Tó bá gba wòlíì lórúkọ wòlíì. If you believe a prophet as a prophet, Wàá jẹ́rẹ̀ wòlíì. you will enjoy. Náwó ẹ̀ méjèèjì sókè. Raise your 2 hands. Ọlọ́run àdàbí mo sọ́sẹ̀. God aside, Tí mo bá fi nǹkan mi mọ orúkọ Jésù. I had another thing to say about Àdàbí! Jesus. Àwọn ẹgbẹ́ mi tajọ́ sọ̀rọ̀ lórí rédíò. My mates that will talk on radio, Ọ̀pọ̀lọpọ̀ wọn ògùn ni wọ́n ń ṣe. many of them are fetish. Àwọn dà lónìí. Where are they today? Àwọn tájọ bẹ̀rẹ̀ dà lónìí. Those we started together, where are they? Ọlọ́run God. bọ́n ṣe nawọ́ sókè yìí. As they raise their hands, Wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá ọ sọ̀rọ̀.
They will start speaking to you. Láàrin ìṣẹ́jú méjì. Within 2 minutes. Mo fẹ́ wo ìyanu yẹn láàrin wọn. I want to see your wonders in their midst. Ìwọ tó bá lè pariwo dáadáa. You that you cannot shout Tó bá very jẹ́ kí well. wákàtí yìí kọjá. If you allow this moment to Ìwọ pass ló pé bá rẹ o. you are the one behind Pariwo the lórúkọ moment. Jésù ẹ̀ mọ́ kó tẹ̀lé kó bẹ̀ sí rojọ́. Má wọrí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Ó yẹ sọ́ọ́lì àdúrà. Yes. Ẹ̀mí mímọ́. Àárín ìṣẹ́jú méjì ni mo pè é. Within 2 minutes. Aago mẹ́rin ti lù. Bẹ́ẹ̀ni. Aago mẹ́rin kọjá. Bẹ́ẹ̀ni. Kó tó dago márùn-ún. Ní orúkọ Jésù. Ọlọ́run ṣàánú ayé mi. Aago mẹ́rin ti lù. Aago mẹ́rin kọjá. Kó tó dago márùn-ún. Ọlọ́run ṣàánú ayé mi. Láàrin ọ̀pọ̀ ènìyàn. Ìṣẹ́jú kan ti kọjá o. Ó kù ìṣẹ́jú kan. Fọwọ́ kọ́ mi bàbá Jésù. Àwọn iṣẹ́ mẹ́ta ń bọ̀. Iṣẹ́ mẹ́ta ló máa ṣe. Iṣẹ́ àkọ́kọ́ lélẹ́yìí. 3 things to do. This Màá gbé is microphone sílẹ̀. I'll drop the mic. Láàrin ọ̀pọ̀ ènìyàn. Fọwọ́ kọ́ mi bàbá. Wo bó ṣe ń gbàdúrà. Wo bó ṣe ń gbàdúrà. Ó kù àbọ̀ ìṣẹ́jú. Ó kù àbọ̀ ìṣẹ́jú. Ó kù àbọ̀ ìṣẹ́jú. Ọlọ́run Elijah. Ọlọ́run Ayọ̀délé. Bàbá jẹ́ Ọlọ́run ìjọ ìrì. Níbo ni agbára rẹ wà? lálà mi nílé ayé o Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́. In Jesus' name we pray. Lórúkọ Jésù. Àwa kọrin yìí. You sing this song. Okùn kan kejì tó máa ṣe. The second thing to Mo do. fẹ́ kó kọ́ dáadáa. I want you to sing very well. Bàbá ṣe mí lólu ọmọ. Jésù ṣe mí lólu ọmọ. Borí bá pẹ́ nílẹ̀ àbíyé. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ lóṣù. Bàbá ṣe mí lólu ọmọ. Ó yẹ sọ bẹ́ẹ̀ jẹ́ kí n gbọ́ o. Bàbá ṣe mí lólu ọmọ. Wo bó ṣe sọ̀rọ̀, wo bó ṣe sọ̀rọ̀. Jésù ṣe mí lólu ọmọ. Ní ìdílé bàbá àti ìyá. Orí bá pẹ́ ilẹ̀ àdìyẹ. Jésù o. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò sí. Bàbá ṣe mí lólu ọmọ. Mo bọ̀ ẹ̀rọ ẹ jọ ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn yẹn. Mo bọ̀. Who at the back? Quiet. Ẹ gọ́gọ́. Ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn yẹn. Those of you at the back. Mo rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ níbi ẹ̀yìn yẹn. I can see something happening there. Nípa agbára ìṣẹ̀dá. By the power of creation. Tí ẹ bá tètè grab ẹ̀. If you don't grab it there. Torí àwọn kan náà ṣe wá. It was because of some people they came. Tètè súnmọ́ wájú níbí. Come closer. Come to the front. Súnmọ́ àwọn èèyàn tó wà níwájú yìí. Move to the people at the front. Súnmọ́ bí. Ó káre. Move to the Fi front àárín iṣẹ́ here. yẹn sílẹ̀. And leave the chair behind. Gbogbo àjọ máa kọrin yẹn. We shall all sing the song. Ọlọ́run Èlíjà ń rìn lọ́wọ́lọ́wọ́. God of Elijah is moving. Mo fẹ́ kẹ́yìn onílù mi ẹ jẹ́ kí ẹ̀mí yẹn kó ṣiṣẹ́ ìjọ. I want the spirit to work. Bàbá ṣe mí lólu ọmọ. Jésù ṣe mí lólu ọmọ. Orí bá pẹ́ nílẹ̀ àdìyẹ. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò sí. Bàbá ṣe mí lólu ọmọ. Ọyá gbọ́ sókè. Bàbá ṣe mí lólu ọmọ. Olú ọmọ Jésù ṣe mí lólu ọmọ. Mo bá ṣe sọ̀rọ̀. Orí bá pẹ́ nílẹ̀ àdìyẹ. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò sí. Bàbá ṣe mí lólu ọmọ. Ọyá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Bàbá ṣe mí lólu ọmọ. Jésù ṣe mí lólu ọmọ. Orí bá pẹ́ nílẹ̀ àdìyẹ. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò sí. Bàbá ṣe mí lólu Ọyá ọmọ. ẹlẹ́ẹ̀kari gbọ́ sókè. Bàbá ṣe mí lólu ọmọ. Ẹlẹ́ẹ̀kejì ló ń lọ. Jésù ṣe mí lólu ọmọ. Mo bá ṣe sọ̀rọ̀, mo bá ṣe sọ̀rọ̀. Orí bá pẹ́ nílẹ̀ àdìyẹ. Jésù. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò sí. Bàbá ṣe mí lólu ọmọ. Ọyá ẹlẹ́ẹ̀karùn-ún o. Bàbá ṣe mí lólu ọmọ. Nídìílé bàbá. Jésù ṣe mí lólu ọmọ. Nídìílé ìyá. Orí bá pẹ́ nílẹ̀ àdìyẹ. Láàárín àwọn pọ̀lọ́dún. Ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò sí. Bàbá
bàbá ṣe mí lólu ọmọ. ẹlẹ́ẹ̀kẹfàdà. bàbá ṣe mí lólu ọmọ. ó sọ̀rọ̀ ó sọ. Jésù ṣe mí lólu ọmọ. ìdílé bàbá mi. torí bàbá nìyẹn á rí. ní orúkọ Jésù. ìrọ̀mẹ́ta ò gbọ́dọ̀ lóru sí. bàbá ṣe mí lólu ọmọ. ẹlẹ́ẹ̀kẹjẹ gbé sókè. bàbá ṣe mí lólu ọmọ. Jésù ṣe mí lólu ọmọ. torí pé borí bàbá nìyẹn á rí. ìrọ̀mẹ́ta ò gbọ́dọ̀ lóru sí. bàbá ṣe mí lólu ọmọ. 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 ẹlẹ́ẹ̀kejì tó máa ṣe rèé. The second thing to do, wàá porúkọ Olúwa yìí you call this holy name of God ní ìgbà méje. 7 times. já ó tán. Jah. má jẹ́ kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pariwo jù ẹ lọ. Do not allow the noise of the person beside you to be Psalm greater than yours. 68 sọ wípé Psalm 68 says ó ní ẹ lànà fẹ́ni tó ń kọjá. that you should make way for nípa the one. kíni já ní orúkọ rẹ̀. tó bá lè pe já yẹn ní ìgbà méje. If you can shout that Jah a 7 fẹ́ times, já ibi kan kúrò lára rẹ̀. there is evil that we want to break away tó máa from yí you, ayé rẹ padà sí rere. which will turn your life around for good. wàá pariwo já You will shout Jah. ní ìgbà méje. ó yá let's go. Jah! 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 iṣẹ́ kan ń ṣe lọ́wọ́. iṣẹ́ kan ń ṣe lọ́wọ́. iṣẹ́ kan ń ṣe lọ́wọ́. The work is going on at the moment. iṣẹ́ kan ń ṣe lọ́wọ́. wàá tún pe já ẹ ní ìgbà méje sí. You call that Jah 7 times again. ẹ̀mí yẹn lè kọlù ẹ kó tiẹ̀ ṣubú. That spirit might touch you and make ẹ̀mí you Ọlọ́run yẹn fall. lè kọlù ẹ kó tiẹ̀ ṣubú. The spirit of God might touch you. ìwọ ṣí ọkàn rẹ payá. You just open your heart. já ní ìgbà méje sí. Jah 7 times. Hey, let's go. Jah! 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 Yes. 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 Holy Ghost. Holy Ghost. Holy Ghost. Holy Ghost. Yes. Ó ń ṣiṣẹ́. Ẹ̀mí mọ́ 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 ń ṣiṣẹ́. Wà tó pariwo. Já ní ìgbà méje sí. Jah 7 Ariwo ńlá. Já ní ìgbà méje. Jah Ó yá let's go. Jah! 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 Mo jẹ́rìí Ọlọ́run. I trust Mo God. jẹ́rìí Ọlọ́run. lálá mi líle Mo jẹ́rìí ẹ. ayé o bàbá jẹ́ Mo jẹ́rìí Ọlọ́run. ọpẹ́. Mo jẹ́rìí Ọlọ́run. lálá mi líle ayé o Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́. Quiet. Mbọ̀. Yes. 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 Mo jẹ́rìí. Ọ̀kadà. Ọlọ́run ṣiṣẹ́. Yes. Yes. Holy Ghost. Yes. Ẹ̀rìn. Ọlọ́run rìn. Ẹ̀rìn. 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 Yes. Yes. Ọlọ́run rì. Ọlọ́run rì. Ẹ̀rìn. 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 Ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní Ọlọ́run. Ẹ̀rìn. Àkórawájọ fún patí. Àkórawájọ fún ohunkóhun. Fún ìtúsílẹ̀. Ẹ máa mú ẹjọ́ ẹ máa bá mú àwọn tó ṣubú yẹn. Ẹ lọ́ máa bá mú wọn. Guide them. Ẹ má jẹ́ kó fara ṣẹṣẹ. Guide them. Yes. Ọlọ́run rì. Ó jẹ́ ní bọ́bọ̀. Bọ́bọ̀. Jẹ́ kí Ọlọ́run rì ṣiṣẹ́. Yes. Ó ṣiṣẹ́. A ti pè é. A gbọ́dọ̀ rí. A rí. Sọ̀rọ̀. Yes. Rìn láàrin wọn. Rìn láàrin wọn kọjá. Tó o bá fara ẹ̀ sílẹ̀ kó kọlù ẹ̀. Jẹ́ kó ṣe ìtúsílẹ̀ lára ẹ̀. Yes.
Ìpè Ọlọ́run rì ó yá rì. Ẹ yá fàdúrà jagun, ẹ wà láàrin wọn, wọ́n bá ṣe ń ṣubú ẹ máa ràn wọ́n lọ́wọ́, ẹ máa fi prayer ràn wọ́n lọ́wọ́. Ẹ yá fàdúrà jagun nínú ìjọ ìrìn, go into their midst. Ẹ ṣiṣẹ́, yes. Bẹ́ẹ̀ bá gbọ́wọ́lé wọn ìyanu á ṣẹlẹ̀. Ọlọ́run rì ló ń gbọ́wọ́lé wọn, ìwọ kọ́. Ọlọ́run rì ló ń ṣiṣẹ́, ó lè gbọ́wọ́lé wọn, kì í ṣe wọn ló ń ṣe. Ọlọ́run rì ni, yes. Mo jẹ́rìí ẹ̀, kò lè fi wá sílẹ̀, kò lè dojú tì wá, ẹni tó ń rán ni níṣẹ́ tó fàyà tì ni. Sọ̀kalẹ̀ wá Ọlọ́run wa o. Yes. Sọ̀kalẹ̀ wá Ọlọ́run wa. Yes. Sọ̀kalẹ̀ wá Ọlọ́run wa. Wá sáré wá ṣí ẹnu. Sọ̀kalẹ̀ wá o. Sọ̀kalẹ̀ wá Ọlọ́run wa. Ọlọ́run tó wọ́n tún lè lè jà bẹ́rí o. Sọ̀kalẹ̀ wá Ọlọ́run wa. Wọ́n ṣiṣẹ́ ìyanu. Sọ̀kalẹ̀ wá Ọlọ́run wa. Wá sáré wá ṣí ẹnu. Wà á tún pe fáyà yẹn lẹ́ẹ̀kan sí i. You call that name. Pariwo fáyà yẹn. You shout that Kó fire fi parí iṣẹ́ lára ẹ̀. to perfect the work in your Kí n tó wá fi microphone sílẹ̀ Before I drop the fún microphone ìránṣẹ́ Ọlọ́run tó máa fi parí ẹ̀. for the man of God to run. Ìwọ tó o bá ti pariwo fáyà, You that you don't shout that o fẹ́ kí fire. iṣẹ́ yẹn ṣe. That means you don't want to perfect Fún láàyè the jẹ́ work. kó ṣiṣẹ́. Allow it to work. Tí bá ti pè Holy When I Ghost, say Holy Ghost, fáyà yẹn máa fà á yọ. we shout that fire. Fáyà. Ọ̀tí tí bá fi pè Holy Ghost, Until I call Holy bàbá Ghost ní again. fáyà. Now call Holy the Ghost fire. àkọ́kọ́ ti bá pè. The first Sọ́mọ ní Holy Ghost, fáyà. you shout fire. Tí bá Fire, pè fire, fire. The lẹ́ẹ̀kejì, second wà wá Holy Ghost, fàágùn. you will now stress Àwa the dákẹ́. fire. You keep quiet. Are you ready? So Chetan. Holy Ghost! Holy Ghost! Yes. Ọlọ́run rí ìṣiṣẹ́ lọ́wọ́. God of Eri is at work. Àtúgbè lẹ́ẹ̀kan sí. Call it once again. A gbọ́dọ̀ yẹ ká. You must be surrounded. Àwọn kan jẹun lójú àlá. Some people have been fed in the Tó dream. bá ti jẹun lójú àlá, Once they eat in the dream, nǹkan bàjẹ́. things going to get wrong. A máa parí ẹ̀ ń sìn. We are going to round it up now. Yes. Mà pé Holy Ghost. When I call Holy Ghost, you shout fire, 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 fire. Ẹ̀mẹ́ta la máa ṣiṣẹ́ We are yẹn. going to do it 3 times. Primate àwa wọlé. Primate to now come in. Are you ready? So Chetan. Holy Ghost! Àwa ṣe kí ni kan fún Ọlọ́run. You do one thing for God. Má gbàgbé. Do not forget. Mo ní you don't get alert. I said you have received a lot. O ò lè ṣe nǹkan tó báyìí. You cannot do something Tó great bá like fún this Ọlọ́run ní nǹkan kan. without giving God something. Ó ń tanra ẹni. You are deceiving yourself. Wàá tọ́ọ̀bù àpò ẹ. You are going to put your hand in your pocket. Mo wo gbóhùn tó fi gbé ṣẹ́ ìdíkalẹ̀. I look at what they have spent to Ariwo make lórí this rédíò. happen. And the announcement on Ariwo lórí radio, TV. on TV, Ariwo nínú pépà. in newspaper. Gbogbo eléyìí tó ń gbé kalẹ̀ yìí. All these things that they have set Mo up. kàn fojú sírò ẹ̀. I just calculated Àti venue tó sáré gba emergency. and the emergency, Kò lè less than 3 million. it won't be less than 3 million naira. Wàá ṣe kinní kan.
You're going to do one thing now. Ìwọ tí o mọ̀ wípé. You that you know that. Kó tó di ilẹ̀ ṣú lénìí. Before the day runs out today. Iṣẹ́ tó ń tọ́ ìṣẹ́ kò sí Sátidé lọ́dọ̀ Ọlọ́run. There is no Saturday with God. Ìwọ tó mọ̀ pé iṣẹ́ tó ń tọ́ ìṣẹ́ o fẹ́ gbà á. You that you know that you want to receive a contract that will put stop to Iṣẹ́ tó ń poverty. tọ́ ìṣẹ́. The work that will put stop to poverty. Ìwọ fẹ́ gbà kí lèmi tó ṣú. You want to win it. You Kí ló ń want to jẹ́ get iṣẹ́ tó ń tọ́ ìṣẹ́? What do we call the work Ó that ti ṣẹlẹ̀ sí èmi rí. it has happened to me? Mo gba iṣẹ́ ọjọ́ kan ṣoṣo. I received a job Nígbà tí owó sì níyì. when money is still valuable. Wọ́n fún mi ní chẹ́ẹ̀kì 20 million. I was given a check of 20 Mo fẹ́ million. ya wèrè. I almost ran mad. Nígbà tó wọ́n níyì ni o kò ṣe ìgbà tó wọ́n di I dọ́là mean, when di. money was still valuable. Àtọ́dún yẹn ni ayé mi ti yí padà. And since that year, my life has changed for good. Kí ládẹ ṣe? And what did we do? Mo wà ní crusade kan báyìí ni. I was in a Èmi crusade, náà mo lead crusade. and I was the one leading there. Mo máa ní òkè. I said, okay, Mú ohun tó bá wà lọ́wọ́ ẹ jáde. bring out what you have with you. Gbogbo tí mo ní lọ́wọ́ jọ yóò ju 2,300. And all I had that day was no more than Èmi 2,300. ò dẹ̀ wà lórí kò sí mo ṣe lè béèrè owó pé ẹ bá ń pe ìyàwó mi kó yá mi There is lówó. no way I can ask for money. I was the one on the podium. Mo wá kó gbogbo ẹ̀ jáde. I dropped the whole, I bring out the whole money. Kí n ti mọ̀ ti kó wá pò. If I had known, I would have put the money back in my Wíìkì pocket. yẹn níwájú Ọlọ́run àti ènìyàn That week, before God and man, ni mo gba 20 million. I received that check of 20 Ká ní bá million. níbi 3,000 bóyá 30 million ni màá gbà. If I had dropped up to 3,000, maybe I would have. Wá ẹjẹ́ àbò ṣé Ọlọ́run gbàyẹ́ sì ń sọ̀rọ̀. Let us see if that same Ẹ God jọ is ẹ still- dábí lò ṣé Ọlọ́run gbàyẹ́ sì ń sọ̀rọ̀. Èmi challenge Ọlọ́run Èlíjà Ayọ̀dé mo challenge ẹ̀. I challenge the God of Elijah. Ìwọ náà challenge ẹ̀. You to challenge it. Bó jẹ́ 2,000 ló ní. If it's 2,000 you Bó have, jẹ́ 5,000 ló ní. it's 5,000. Bó jẹ́ 1,000 ló ní. It's 1,000. Sáré máa bọ̀ níwájú ń bí. Quickly come Níwájú forward. níwájú bí bàbá fẹ́ rí ọ. I want to see you in Eré here. sáré débí. Màá lu agogo ètè mi. Màá lu agogo ètè mi. 2,000. Màá polongo 1,000. Màá 5,000. polongo rẹ̀. Màá wá fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Fi ọwọ́ lé fi ọwọ́ lé ibi tó máa gbàdúrà lọ. Màá wá dàbí rà. Ìwọ wò lọ. Mo bọ̀ owó labí. Ẹni sùúrù ẹ̀yin ọmọ yìí mo mọ̀ pé orun gùn yín ẹ kọ́ ṣe ìgbésẹ̀ ìbá kọrin mi ní bọ́sí láàrin pé ẹ dákẹ́. Ẹ kọ́ ẹ jẹ́ kán gbọ́. Mo fẹ́ kí wọ́n àwọn náà rí iṣẹ́ ìyanu Ọlọ́run. I want them to see the